ẹja bẹ̀rù Ọlọ́run fa ìgbà ọlá fẹ́ ṣe lè dà Sheikh Adam ẹ lè yọ kún lọrin ẹ gbọ́ kódà tẹ́ bá yọ Sheikh Adam kún lọrin gan yóò affect lọrin ni bẹ́ẹ̀ bá yọ Ìlọrin lára Sheikh Adam kò sí nǹkan tó ṣe fún Sheikh Adam ó tọrọ bẹ̀ nìyẹn tẹ́ bá yọ Sheikh Adam kún lọrin nípa àfẹ́ lọrin yóò affect lọrin ṣùgbọ́n kẹ́ gbé gbogbo lọrin kẹ́ yọ lára Sheikh Adam kò sí nǹkan tó yin lára wọn ìlú tí ó gbà wọn thousands of ìlú ní àṣẹ Sheikh Adam. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Àkọ́kọ́ kí Ọlọ́run bá ṣe dáadáa fún Sheikh Kamaldeen Al-Adabi ó bá wa tọ́jú Adam Abdullahi Al-Ilory ó sì bá ṣe dáadáa fún ìdúró wa tí wọ́n bẹ́ẹ̀ sìn. Lẹ́yìn tí pósìtì tí a ṣe kọjá lọ́tẹ̀ gbé jáde ọ̀pọ̀lọpọ̀ wáàsí ni mo gbọ́ tí àwọn èèyàn jáde síta lórí TikTok láti àdírẹ́sì pé gbogbo àwọn ọmọ mọ̀ọ́kàgbé kí wọ́n ṣe sùúrù bó tilẹ̀ jẹ́ pé nínú post yẹn mo rẹ́fẹ́rẹ́nsì Shehu Sulaiman Ibrahim pẹ̀lú akitiyan wọn lẹ́yìn bàbá wa onílé márùn-ún wọ́n jáde lẹ́yìn bàbá wa ṣe Ataise Jackman wọ́n jáde àtàwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn àtẹ̀yìn náà tẹ̀ ń sọ pé ọ̀rọ̀ yóò gbọdọ̀ lọ báyìí pàápàá jùlọ lórí Sheikh Kamaldeen Al-Adabi wọ́n wá rí wípé gbogbo mọ̀ọ́kàsí pápátá mo rí pé ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n kò sí ẹnìkan báyìí tí wọ́n padà sọ pé yes bó tilẹ̀ jẹ́ pé bí mo ṣe sọ wallahi tallahi summa billahi al-azim òdodo máa jẹ́ tí ìbádẹ́ ṣe àwọn èèyàn wọ̀nyí ni àtẹ̀yìn náà ẹni yìí máa gbóná and I'm not kidding mo fi Ọlọ́run mi ṣe rí so kí wọ́n dẹ̀ lè mọ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ láti ibi ohun tí wọ́n ń pè ní ẹ̀kọ́ títí dé bí bàbá wa Sheikh Kamaldeen Al-Adabi bí wọ́n ṣe lo ìgbésí ayé wọn àti àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ níbẹ̀ ẹni mo wá dùn pé nínú àwọn ẹni Ọlọ́run tí Ọlọ́run fi reference ọ̀rọ̀ yìí wọ́n padà lọ gbé clip Sheikh Kamaldeen jáde nínú àwọn tí mo ti kàjọ láti fi sọ̀rọ̀ níbi tí bàbá yẹn ti ń sọ wípé ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn àti Sheikh Adam fáwọn èèyàn ni wọ́n wà ń bẹ̀ ó dà bàbá yẹn sọ débi pé kó jẹ́ ká ṣàdúrà fún irú àwọn èèyàn burúkú bẹ́ẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló wáyé ń bẹ̀ ṣé Kamilu ò gbọ́ ni àbí irú àwọn èèyàn tí bàbá Sheikh Kamaldeen tí wọ́n reference yẹn ṣé irú èèyàn bẹ́ẹ̀ yẹn ni Kamilu àwọn tó máa ń so irun wájú pọ̀ mọ́tì pọ̀ wọ́n máa ń ta ojú ìtàn rú bóyá irú èèyàn bẹ́ẹ̀ ni mo gbọ́ clip tó ṣe lánàá tó jáde bó tilẹ̀ jẹ́ pé kò fẹ́ nara tán láti bẹ̀bẹ̀ tó wọ́n mú àtàmọ́ gbogbo ẹ̀ làwọn ń gbọ́ òun ni mo ṣe sọ fún wọn tẹ́lẹ̀ pé tí ọjọ́ méje yẹn bá pé lálàádú nílé tẹ́wàdà ní Ansarul Islam mo dẹ̀ sọ with all authority and facts and figure with me ni ṣùgbọ́n ká dúpẹ́ fún Ọlọ́run tí àwọn àgbàlagbà fi wá tí wọ́n bá sọ̀rọ̀ tí wọ́n bá pè wá àwa gbọ́ àbẹ̀rù wọn ẹ̀kọ́ tí wọ́n fi kọ́ wa nìyẹn ṣùgbọ́n o tí wọ́n lọ mọ̀ nítorí Kamilu tún ṣe dùn gbólóhùn kan ní ìgbà tó ń ṣe clip ẹ̀ lánàá mo dẹ̀ rí pé ọjọ́ orí ẹ̀ tó kéré àti àìmá farabalẹ̀ àti àìní àgbọ́yé àti àìní ẹ̀kọ́ ẹ̀ ni ò jẹ́ kí kinní yẹn yé ó ń béèrè wípé àwọn wo ni wọ́n ń pilẹ̀ àbòsí ni wọ́n ń pilẹ̀ rìkíṣì láyé mọ̀ wípé gbogbo ìpìlẹ̀ wàhálà yìí láti ijọ́ tó bẹ̀rẹ̀ gangan tí àwọn bàbá wa méjèèjì ṣì wà láyé ilé àdàbí ló ti wá tí ò bá mọ̀ kó lọ mọ̀ ṣùgbọ́n mi ò ní sọ̀rọ̀ lórí ìyẹn mọ́ mo dúró sórí ìyẹn bẹ́ẹ̀ lẹ́yìn wàgbà náà nígbà tí àwọn èèyàn ṣe àtúnṣe tó ti di pé Sheikh Adam Sheikh Kamal omi tútù omi ìrọ̀wọ́ rẹsẹ̀ ó ti wà Ọlọ́run wá kádàrá gbogbo wọn ti lọ ṣe bí nínú àwọn ọmọ àdàbí yìí náà ló lọ ń sọ̀rọ̀ bókẹ́lẹ́ bí ìgbà téèyàn ò bá máa sọ̀rọ̀ sínú àgbè wọn gbọ́ tí wọn gbọ́ voice note tí ṣe wà àbòtó tó ṣe tó gbé jáde nígbà yẹn ọmọ mọ́ríkàdé ló ṣerú ẹ̀ against Sheikh Kamaldeen ṣé wọn gbọ́ voice note yẹn bó ṣe circulate tó nípa ohun tí àbòtó ń sọ ṣe wà á dà ẹnìbọdì ni wọn má sì jáde mo gbé yẹn náà sẹ́gbẹ̀ẹ́ kan mo wá bọ́ sórí àfáàdúrà àgbà ìkan nínú àwọn mísọ́nà Ansarul Islam nígbà tó wọn máa jáde láti bí wípé àfáàwọ̀ àgbà Mufasiru ìlú Ìlọrin tí wọ́n kó àwọn mọ̀rìkàsí síbi òkú ní àwọn pẹ́rẹ́ǹtì wọn tí iṣẹ́ àdúrà àgbà ń sọ wípé àwọn fún mọ̀rìkàsí ní opportunity wọ́n dẹ̀ ṣí ìlú Kamilu kó ń gbà gbọ̀n kò sí ìlú ṣùgbọ́n gbogbo bó ṣe wù kó rí ṣebí àfáwà Sheikh Jackman wọ́n jáde sórí ọ̀rọ̀ yẹn fáwọn mọ̀rìkàsí tó tọ́wọ́ pé kí àfáwà Jackman pé kí wọ́n èèyàn mélòó ló sọ rúgbó lóhùn yẹn sí wọn nílé àdàbí mo kúrò lórí àdúrà àgbà mo bọ́ sórí mission àwọn bàbá wa yára ṣebí nínú ìjókòó ọjọ́ Friday alùpùpù àbí àdúrà tán náà wọ́n ń ṣe ní bàbá yẹn ti ń tẹ́wọ́ tó ń sọ wípé ṣé Adam wá ń jí kéwúké lọ́dọ̀ Sheikh Kamal lọ́ máa ń wá yọjú lójú window wọ́n ń wá ọ̀rẹ́ wọn kan wá gbogbo àwọn nasty things yẹn táwọn máa dàbí òtọ́ni kí ló fẹ́ justify kí ni wọ́n ń rú fúnra wọn lọ́tún sọ ní clip yẹn pé Alhaji àgbà ò sọ wípé àwọn kọ́ ṣe Adam ní kéwò wọ́n ṣe máa ń ṣe yẹn pé ṣùgbọ́n ọmọ wá ọ̀rẹ́ wọn kan wá àwa mọ ọ̀rẹ́ wọn yẹn dèní at the time tí wọ́n ń sọ yìí àwọn ọ̀rẹ́ Sheikh Adam tó ní Sheikh Adam máa ń wá sọ́dọ̀ bàbá wa Sheikh Kamaldeen yìí àwọn kan ní the first set o bàbá sọ pé bóyá láti kékeré àwọn first set tí wọ́n dẹ̀ ń sọ yìí àwọn bàbá wa lè la what have you kí ni age difference tó wà láàrin àti Sheikh Adam tá máa sọ pé Sheikh Adam ò rí ilé ẹ̀kọ́ lọ ọ̀rẹ́ ló ń yàn kiri nílé àdàbí jẹ́ níbi tí ọpọlọ àwọn pípò yìí ń lọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ́rọ̀ pé Sheikh Adam jẹ́ tí wọ́n ti wà nílékéw ìgbà wo ni Sheikh Adam tó ní freedom tó fi á di pé ilékéw àdàbí ojú window ni wọ́n máa lọ wá ọ̀rẹ́ wọn lọ wọn ò rí yẹn lábùkù lẹ́nu mission and Ansarul Islam mo sọ fún yín pé kì í bá ṣe àwọn èèyàn gbòógì ní mọ̀rìkàsí ni ẹni yìí máa gbóná fún wọn mò ń lé àwọn kinní wọn wí kalẹ̀ kẹlẹ̀ bá mọ̀ pé ohun tí mo sọ pé n fẹ́ ṣe yẹn mo ní àwọn facts yẹn lọ́wọ́ mi and I'm not kidding
wọn ò bá ti ya wọn jù lọ́jọ́ tẹ̀lé ṣùgbọ́n ká dúpẹ́ fọlọ́run àlàáfíà làwa náà ń fẹ́ gbogbo àwọn tí wọ́n dẹ̀ ń polówó àlàáfíà ọlọ́run ò ní ba tẹnì kọ̀ọ̀kan wọn jẹ́ mo dẹ̀ dúpẹ́ tí wọ́n náà pé kọ́ mo mọ iye ọjọ́ tí a fi ń sọ̀rọ̀ bó tilẹ̀ jẹ́ pé ẹ̀ ń pòsì wọn láti fi gà wọ́n síwájú díẹ̀ mo rò pé Kamilu débi ẹ̀rù lánàá ẹ̀rù yẹn bá ọ wá sọ pé Kamilu máa nídìí àti wá sí Nàìjíríà ni òun máa arrest àwọn èèyàn òun máa gbé wọn lọ sí Sokoto ó lè bá àmọ́ pé mò ń gbọ́ gbogbo ohun tó ń sọ ó yẹ kó wá sí Nàìjíríà ni kó wá bá wa fà á kì í ṣe gbogbo ohun tó ń sọ yẹn mo gbé yẹn náà sẹ́gbẹ́ kan ní ọjọ́ tí Markazi tí wọ́n ń ṣe ìfilọ́lẹ̀ University College Markaz so tí bàbá wọn lóye dé address àwọn congress tó wá ń sọ pé the first Islamic Institute tí wọ́n kọ́kọ́ dé wọ́n ṣe reference nígbà yẹn ẹ wo iye àwọn ọmọ àdàbí tó jáde tí bàbá oníbàbá a professor for that wọ́n wá misconstrued wọ́n bẹ̀rẹ̀ sí permutate ọ̀rọ̀ tí bàbá yẹn sọ ọmọ Markazi wo ló jáde ló ti lọ tako lé wọn ní àdàbí bẹ́ẹ̀ yẹn rí gbogbo ẹ̀ là ń gbọ́ mo mọ̀ kó máa ṣe wọ́n lé mọ̀ bí mo ṣe ń mú kíní ẹ̀ kékèké ni mo sọ pé ó máa gbóná fún wọn ẹnìkan tí mo ti rí mo fi Ọlọ́run bá bẹ̀ yín o ní àwọn táwa bá o ṣe mọ̀ pé àbá àwọn bàbá lè la àti ọ̀dàmà yes ṣùgbọ́n a bá bàbá wa oníwàásí àgbáyé Ibrahim Abata Ibrahim Abata ti ní ẹnì kan ṣoṣo tí mo rí nínú gbogbo àdàbí tó ní ìsìnkú ọmọ tó dúró déédéé kódà kílípù wà tí bàbá yẹn ti ń sọ wípé tó bá ń wá àwọn tíra kan tó bá rí kọ́ lọ sí mákítàbà ṣe Adam Lágége bàbá tó ń sọ fún mi kẹsẹ̀ tì mí wípé àwọn làwọn máa ń wà Aláàjì àgbà lọ sí Agége tó bá ní nǹkan ṣe all regard ṣe Adam tó pọ̀ gbogbo àwọn evidences yẹn ẹni tó bá mọ Ustaz Sheikh Abdulrauf bí bàbá ṣe mọ́ pé wọ́n á gbọ́ fact yẹn lẹ́nu wọn nípa ohun tí oníwàásí àgbáyé ń sọ nípa ṣe Adam ṣé ìgbà tí mission àwa kan àfa àyára ṣé ìgbésẹ̀ yẹn lòún gbé gbọ́dọ̀ tí àwọn ará Ọ̀fà tí nǹkan kan ṣẹlẹ̀ lórí ìmọ̀ọ́mù ṣe ìmọ̀ọ́mù tí bàbá oníwàásí àgbáyé tí wọ́n lọ ṣe wáàsí láti fi dẹ́kun gbogbo rògbòdìyàn yẹn fún ìmọ̀ọ́mù wa àgbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sìn ẹ lọ gbọ́ lẹ́tọ̀ tí bàbá ṣe lọ́jọ́ yẹn ṣé nípa tí mùdírù náà kó ṣé mùdírù táwọn nù ní ìjẹ́ mùdírù rò pé ọmọ àdàbí ni bàbá ṣé mùdírù ẹ̀ bá rí pé ọmọ àdàbí ni bàbá wa èdè mọ́ àgbà lọ́fà ṣùgbọ́n tọrọ mú fún títẹ̀lẹ̀ àwọn àdàbí yìí náà ló tún lọ rí kódà mo rí ìkan wọn tó ń sọ wípé ṣe bọ́mọ wa ni kí lóun náà wà lọ́sọ̀hún ẹ máa gbọ́ làtà mo fi orúkọ àti àwọn nǹkan kan bo onítọ̀hún láṣìírí òun ni mo ṣe sọ pé wá gbọ́ ọ̀rọ̀ lé ní ìtẹ́lẹ̀ ó tọ̀ pé ní ṣe irú ẹ̀ mọ́ ẹ̀wọ̀n táwọn àdàbí tí wọ́n dá kalẹ̀ níbi kọ́ máa lọ fíńgà ṣé òdáwà kọ́ máa lọ fíńgà wọn ẹ̀wọ̀n tí àwọn àdàbí dálẹ̀ níbi bọ́ ṣe lọ ń wọ́ọ̀dì tí wọ́n lọ ń fíńgà mùdáwùsọ̀ láwà ṣé òdìbò Ramadan oní tí ṣé Ramadan ń sọ nílé tiwọn ni. bẹ́ẹ̀ni tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ṣé Ramadan ni máa sọ pé ṣé Ádámù sọ fáwọn pé àdàbí ló kọ́kọ́ káwọn kéwù. ṣé wọ́n ṣe ṣáì fún ìnáwó tó gbọ́ kẹ́lẹ́ bá àmọ́ wípé àwọn ló ń fíńgà bàbá yẹn ló ń bẹ bàbá yẹn iṣẹ́ ẹ wo ìtọ́gbé jáde nípa Aláàjì wa nílẹ̀ márùn-ún pé Aláàjì wa nílẹ̀ márùn-ún ọmọ àdàbí lòun náà ó lọ sí Ansarul Islam ó lọ gbáwúrò àwọ ọ̀pọ̀ gbogbo evidence tí bàbá yẹn ń kó jáde ẹ wo àwọn tó tún jáde ẹ ti ní ká máa bo èbú ní ìbá sọ pẹ̀lẹ́ tó ọ̀rọ̀ sí wọn níbi ká máa bojú ìtànrú ọjọ́ wo làwọn ọmọ màtàbí jáde lórí pé ẹwọ. gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé kí Islam lálàáfíà kí ló rọrùn tó káàrin àdàbí àti Markazi ó jọ kan Ọlọ́run ní bá ti ń jẹ wá lẹ́rẹ̀ márùn tó jẹ́ pé ìdí ẹlòmíì máa gbóná lé ní wallahi tí mo ti dà níyàn ẹ̀ mo ti ń sọ fún wọn ẹ̀wọ̀n tí wọ́n lọ sọ nípa Aláàjì onílé márùn ìjọ wo lọ́mọ Markazi kan dìde tó lọ mú ọmọ àdàbí kan tó ń kó lọ́kùn pé Markazi yẹn igun bàbá wa Khalifa tó kọjá Khalifa Sefiula tó tilẹ̀ jẹ́ pé wọ́n lọ sí Markazi wọ́n ti kíní àwọn ọmọ Markazi ò kílẹ̀ mọ́ ẹ̀ tóun ti bẹ́ẹ̀ ẹ̀yìn iná lẹ́tún lọ́wọ́ mú ìtàn pé ó ti tẹ́wọ́ parí ó ti ta ló ń sọ fún yín pé Markazi ni wọ́n ta ló ka bàbá wa mọ́ Markazi níbi àgbákò tí wọ́n ń dálẹ̀ ní Ansarul Islam àti àdàbíyà àwọn tí ṣe kàmá lè dídì bẹ Ọlọ́run fún wípé kọ́lọ́run jẹ́ kí Ọlọ́run rọ̀ wọ́n lọ́kàn kọ́lé ṣe màdàrú kiri àwọn lọ́pọ̀ síta lórí nẹ́ẹ̀tì lẹ́ni lọ́bẹ̀rẹ̀ sí dàrú àwọn nìyẹn so gbogbo àwọn nǹkan wọ̀nyí tẹ bá wò gédégédégédé ẹ rí wípé ohun tó ń bí wọn nù gangan nípa Markazi àwọn fúnra wọn ló lè jáde lọ́ọ́ máa sọ. nítorí kò yé mi gan. kò yé yàn. kí ló lè tó bẹ́ẹ̀ nga o lágbára o ètò tẹ̀lé lágbára tó hàn sí gbogbo wájú ní kí n máa sọ pé irú Saheed Shittu. tí ìbáyìí kan náà ni wàlẹ́ pé òfin kọjá déédéé bẹ́ẹ̀ ṣe bá mi sọ̀rọ̀ sí báwọn èèyàn ṣe bá mi sọ̀rọ̀ sí. gbé mi kùn mi ò dẹ̀ ní kọjá bẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kọ́ wòye. tí ìbátan láṣẹ Adam tí wọ́n de ìtàn bẹ́ẹ̀ bóyá níbi kíkọ sílẹ̀ bóyá níbi sísọ bóyá níbi wáàsí ẹ dákun kí làwọn ọmọ yìí fẹ́ dé bá bó tilẹ̀ jẹ́ pé bó ṣe pa ìtàn náà fún wọn náà owó eléko ti dí wọn létí ẹgbọ́n tí Kamilu ń sọ ẹgbọ́n tí ṣe Adam ń sọ nínú kèsì tó fẹ́ fi justify tó jọra wọn bọ̀ ṣùgbọ́n èmi ń sọ kíní kan fún wọn ṣe rí àìgbọ́n tó bá dórí oríire online yìí sìn á bẹ̀rẹ̀ sí ránmú á máa ránmú fèsì ìdí mú ẹ̀fún ẹ̀gbọ́n àgárí láti ìjọba lábẹ́ kò dájé èmi kì í sọ ẹyọ kan yẹn ọṣùwájú mi bú ẹ mo bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ṣíwájú ẹ kò sọ pé èmi ni máa jẹ́ leader èmi ni máa leader bí èmi ni máa mọ̀ wíjù Ọlọ́run ló mọ̀ yẹn níbi tó ní kálukú máa kọ́ ẹ̀kọ́ dé Ọlọ́run ló mọ̀ òun ló kórè ọ̀rọ̀ Ọbándómà jẹ́jẹ́rẹ́ ọ̀rọ̀ Ọbándómà lẹ́kọ̀ọ́ yẹn àní títí dè ní yúnífọ̀mù wo làwọn ọmọ Ọbándómà ń lò nílé kéwù wọn kò tí sẹ́ni tó ríran rí o
ẹ lọ́wọ́ lọ́wọ́ blessing wọn náà ṣé bí nǹkan kan ló bí àbí gbogbo ọlọ́jà ní àsìkò níbi ká máa sọ̀rọ̀ sínú àgbè ká máa ṣe bí èkúté kiri ká máa sọ irun wájú pọ̀ wọ́n ti pàkọ́ yìí lọ́fin da ìlú Ìlọrin tọ́rọ pàwọn ń ṣe kíní mọ́ bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ lọ́jọ́ kan wọ́n á sọ̀rọ̀ mú ní gbogbo orin téèyàn bá mọ̀ láyé yìí kó máa ṣe nítorí pé àbọ̀ ń bọ̀ ẹ sọ pé tí kò mú sọ bẹ́ẹ̀ fún nígbà ọba wa ìkẹta lọ́hùn ṣé òṣèlú kọ̀ọ̀nà tí wọ́n fẹ́ dáadáa ojú ìmúlẹ̀ ṣé kò sí lékewù Ìlọrin ó làmìlaka kò sí àwọn àfáà ní Ìlọrin tó làmìlaka kí ló dé tó wá jẹ́ pé Èkó Agége yẹn ni ṣé òṣèlú kọ̀ọ̀nà nílọ tó fi lọ pé ṣé àdáhùn pé ó wá bá wọn dá olóhùn kalẹ̀ ó ní nǹkan tó rí náà ok lẹ́yìn ìdárò rúùmù yẹn ẹ sọ fún mi ilékéwù wo ló wà ní Ìlọrin tí gbogbo àti àwọn àfáà àwọn ìlú tó lè dìrọ̀ mọ́ pé ilékéwù ìlú Ìlọrin lélẹ̀ ẹ mọ́ yọ̀kan wá yàtọ̀ tó dárò lò tó ti bẹ́ẹ̀ náà kò yé wọn irú èèyàn tí ṣe Ádámù jẹ́ kò yé wọn tó fi dórí láìlọ́ ọjọ́ tí ò bá dómọ̀ tó fẹ́ gbé ilékéwù ẹ̀dárò lè kìtà kalẹ̀ kò sáwọn àfáà Ìlọrin kò sáwọn ṣéwù Ìlọrin kò sáwọn ilékéwù Ìlọrin tó lè wo àwòkọ́ṣe ẹ̀ tó wájá pé exemplary ṣe Ádámù náà lọ́lọ́ táàpù tọwọ́ wá síbẹ̀ tó di méjì máàdù lẹ́àrọ́ bí nìbàdàn ilékéwù tó ti bẹ̀rẹ̀ táwọn ọmọ bàbá náà sọ pé ilékéwù ti bẹ̀rẹ̀ ni ṣé kò sí àfáà ní gbogbo Olúbàdàn kò sí àfáà níbòmí kò sí ẹni míì níbòmí tó jẹ́ gbọ́mọ̀ kó làmìlaka nídìí kéwù yìí tó ju ṣé Ádámù lọ tó fi jẹ́ pé ṣé wọ Ádámù ni wọ́n lọ pè pé kó wá fún àwọn lọ́wọ́ ilékéwù ní Ìwó ti Ìwó Sòlẹ́ Abíọ́lá lábẹ́òkúta Dárò lè ṣáàdù àlè sìnàdì lórílẹ̀ Dárò dáwà nísọlọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn wo làrí kọ́ ṣe wọn ṣùgbọ́n adúpẹ́ bẹ́ẹ̀ máa kà bẹ́ẹ̀ títí wọ ìlú Ẹ̀pẹ́ adúpẹ́ wípé èyí tọ́lọ́run wọn ṣe Ádámù ló ṣe yẹn tí wọn ò bá mọ̀ ọ́ fún àwa mọ̀ ọ́ fún wọn gẹ́gẹ́dẹ̀ àwọn ọ̀dẹ̀ sọ wípé ilékéwù kan kéré rárá ohun tá à ń sọ ni wípé kọ́ má bàdá ó la àáfà bàbá tiwa jẹ́ kọ́ sì má rọ́ bí ìjẹ́ kẹ́nìkan má rò pé òun wá jẹ́ bá kankan tó máa sọ̀rọ̀ sí ṣé Ádámù pé kò mọ̀jú tàríkì lọ ọjọ́ tí ìpọ́njú àìrójú àìráyè wá fẹ́ ba tàríkì yẹn náà lọ́wọ́ lọ sílẹ̀ náà lọ́wọ́ lọ ń lò tó fẹ́ bí máa láìra lọ́wọ́ lọ ń lò bẹ́ẹ̀ ṣe ṣe pẹ̀lú ìdí àgbọn tí wọ́n wà lórí kìíní tí ìdí àgbọn kọ́ mọ́ṣáláṣí kò ní bó ṣe jẹ́ ni kò sáfà lọ ni kò sáwọn ọmọ lọ ni ó ṣe jẹ́ pé Ádámù yẹn nígbà ayé wọn títí dòní làwọn èèyàn ṣe ń rí ìmọ́lẹ̀ yẹn lára wọn pé tí n bá lu ọlá lágbájá tí mo fi bẹ̀rẹ̀ kìíní àṣeyọrí bá mi ọdún ọmọ gbé bàbá yẹn kalẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí tó ìgbésí ayé ẹ̀ ó dẹ̀ ní ó ti àánú ṣe Ádámù pé ṣé Ádámù fi àlòsí fún ògo ìlú ni àwọn táwọn wà láti ìlú yín gan àwọn òṣèlú ẹ wo ìgbà tí mọ́ríkàsì bẹ̀rẹ̀ kẹ wo àmọ́ náà tí ṣé Ádámù ni ṣé Ádámù jẹ́ pé ní gbogbo ọmọ mọ́ríkàsì pé ó mú mọ́ríkàsì tèyí ní kọ́lọ́ fi bẹ̀rẹ̀ mọ́ríkàsì àbí ṣé Ádámù máa sọ fún wa ṣé mùdírù tèmi ò máa sọ fún wa kí lẹ tún fẹ́ ẹ bá wa béèrè lọ́wọ́ wọn pé kí ni wọ́n ń fẹ́ n tó bá ń fẹ́ yẹn ni kó sọ fún wa tó bá wà ní ìkápá àwọn wa tó bá jẹ́ pé ṣé Ádámù fi ilẹ̀ fún wa á fún wọn kí Islam lè rojú kó lè ráyè kí ìlú Ìlọrin kó lè nísinmi ohun tí wọ́n bá ń fẹ́ ni kó sọ kọ́yẹ́ tó irun wájú pọ̀ mọ́ ti pàkọ́ kọ́yẹ́ máa wọlé tó àwọn èèyàn lóru máa lọ ṣe rìkíṣí kọ́ fi ilẹ̀ àsọpọ̀ àwọn àfáà àwọn òjẹ́ èèyàn kọ́ máa rọ́bí ṣe ti wà lásọ ibi tó bá wù adjective tó bá wù mí ni mo lè fi fún àfáà mi lé òkun ẹlẹ́bọ̀dì ṣé bàbá mi. exactly àwọn pọ́ṣẹ́ Ádámù lè ṣe wá ní wọn lára ó ṣe wá ní wọn kẹ́lù lára. ó ṣe pé gbogbo bàtà bá ń dárúkọ ṣé Ádámù lórí máa fọ́ wọn lẹ́dọ̀ máa dùn wọn nílé ìpínlẹ̀ ìpínlẹ̀ ẹ̀yìn ẹ̀yìn àwọn àfáà yìí. sẹ́ni kan tó máa mú yín sí àbí. yes ẹ̀yìn àwọn àfáà yìí tá a bá sọ pé ṣé Ádámù pé tán láfa ẹ̀yìn náà ẹ sọ ti yìn adúpẹ́ ti wá fọ́lọ́hún ṣùgbọ́n mo dúpẹ́ o ní ìparí ọ̀rọ̀ mi mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ bá mi sọ̀rọ̀ wàláhì ọ̀rọ̀ ń gbé mi hù nítorí pé gbogbo àwọn clip wáàsí tí ṣé oníwàásí àgbáyé ṣe gbogbo ẹ̀ mo ti gé kọ̀ọ̀kan kalẹ̀ as an evidence tí màá máa tọwọ́ bọ̀ pé ṣé oníwàásí àgbáyé sọ báyìí ọ̀ṣẹ́ wàásí báyìí níbi báyìí lọ́dún báyìí lọ́bọ̀ àti tí ṣé Ádámù àti táwọn ẹlòmíì náà ṣe gbogbo ẹ̀ ló wà nílẹ̀ ṣùgbọ́n ní gbogbo ìgbà táwọn èèyàn bá ń pèpè àlàáfíà tí èèyàn ò bá ní ya olórí ibú ó yẹ kó bá wọn lọ́wọ́ sí àlàáfíà yẹn náà níbi àlàáfíà yẹn náà so I won't say more than this and I will not go further on this ṣùgbọ́n gbogbo àwọn àdàbí pápátá látòrí mísọ́nà wọn àwọn mísọ́nà wọn afa ayára afa àdúrà àtàlípà tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lónìí kọjọ nítorí Ọlọ́run kọ́ mú Kámílù so Kámílù kéré ó súnmọ́ ó bíntín fún ibi tó ń lọ yẹn káwọn àdàbí náà dẹ̀ mọ̀ wípé àwọn ò ní kọ́ máa bẹ́ni tó bá mú wọn ṣọ̀rẹ́ o ṣùgbọ́n kì í ṣe wípé tẹnìkan bá ti ní problem ẹni tó ọ̀bá ṣe tẹ́lẹ̀ tó bá ti àgbègbè ó ti lọ tẹ́lẹ̀ àgbègbè ilé iṣẹ́ Ádámù bẹ́ẹ̀ni ọ̀rẹ́ ọ̀tá mi kí ni màá pè ọ̀rẹ́ ọ̀tá mi kí ni màá pè mo ní kàṣọ rẹ̀ kí wọ́n nà ọmọ bẹ́ẹ̀ káwọn náà dẹ̀ yẹra gbogbo àwọn tí wọ́n ń pè sí àsáró Islam Friday kí ni wọ́n tó máa ń pè pé tó wá lecture ó ṣọ́ àgbogbo ẹni mo jó ó ṣọ́ tó máa tọ́ lọ́rọ̀ tí wọ́n bá continue mo rò pé díẹ̀ tí mo tọ̀ yìí díẹ̀ tí mo ra sọ yìí á ti yé wọn bí mo ti ń bọ̀ àti ibi tí mo ti fẹ́ mú ọ̀rọ̀ mi tí wọn ò bá yẹ tí wọn ò gbò láti máa lọ attack ilé iṣẹ́ Ádámù ọjọ́ kan àwọn kìíní wọn yà jáde ṣùgbọ́n tó bá tẹ́ kó gbọ́n ní ọjọ́ nítorí tọ́lọ́run ọwọ́ utterances wọn ibi tó bá dé lórí wọn ẹ jẹ́ n sọ nǹkan kan fún yín ibi táwọn àdàbí bá ti ní ìdé ni pé ọmọ mọ̀rìkàsí kan ò lè débi wọn sì kó sọ̀rọ̀ ó dà kó máa mí ní aburú ọmọ tàgẹ̀ ọmọ tán ẹ̀ láǹdẹ̀ immediately ọmọ sọ bí pé àfa àwọn ló ń bá wí àtẹlẹ kan ló ń bá wí o báwo lèèyàn ṣe ń ní ìbùgbésí ayé bẹ́yẹn irú ìgbésí ayé wo nìyẹn tó jẹ́ pé èèyàn ò lè sọ̀rọ̀
àwọn tó wájú ẹlẹ́ẹ̀dẹ́gbẹ̀ẹ́dẹ́ ní Markaz. Ibi tí Kamilu lọ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn kí ló kàn wá ṣẹ́ni ló ṣe ń ṣe clip ni. Àwọn amáyìn àwọn ọ̀ṣà ń dùn tó dùn wọ́n lóyìn wọ́n máa yin ṣe káàdà fún ẹ̀kọ́ máa dùn ẹ́ ògo olú ẹ̀. Wọ́n ti dín ní problem ẹ̀. Ògo olú ẹ̀ tí ṣe ògo bàlájì ògo lórí ìwọ́n mọ̀ lórí tó ń dùn ẹ̀ ẹ̀ ṣe o. Ẹ jẹ́ kí n fún mi nǹkan ẹnìkan ó pe public lecture lọ́jọ́ kan ó ṣe ó mọ̀ ó yin àwọn àpá ẹ̀ ó tẹ́ pẹ́rẹ́pẹ́rẹ́ ọmọ Markaz kan wá wà ń bẹ̀ onítàn wá ti máa gbọ́ mo ti ń sọ yìí a ò pé òtọ́ ni ẹ mọ tó ṣe nígbà tó wá rí pé ọ̀ tẹ̀ jáde kọ́ sọ pé ṣé Adam pé kinní kan ọgbọ́n ló mọ bó ṣe finance ẹ o lọ́sẹ̀ tó tẹ̀lé àbúrò rẹ̀ ni òun náà dẹ̀ jáde ó dẹ̀ kó gbogbo ọmọ àti tó yá ẹ máa fọ́n rere ṣé Adam irú tó yẹ fún àwọn àdàbí máa ṣe nìyẹn àbí so tẹ́nìkan bá yin àpá ẹ̀ ẹ̀yin náà ẹ ṣe kí ni ẹ lọ gbé àpá yín kẹ́ ẹ yín ẹ lọ yin bẹ́ẹ̀ ẹ lọ yin. Lájàgbà kò sẹ́nìkan tó sọ̀rọ̀ ìgbésẹ̀ ọ̀rọ̀ yẹn rí alhamdulilayi. ẹ tún jẹ́ kí n lé nǹkan kan sí ẹ wo ṣé o mọ̀ tó ètò wí ṣé àwọn èèyàn máa ń rí wọn pé àwọn ilé yìí wọ́n tẹ rẹ́dí àti gbọ́ anything ṣe Adam àbí. ẹ lọ sí Markaz Salam ní Odokoro ẹ lọ wo uniform wọn ẹ lọ wo syllabus wọn ẹ lọ wo ṣé Markaz kọ́ ni ẹ lọ sí Capitol Road nígbà lẹ́kọ̀ọ́ tó ilé kéwà pa ńlá. so kadúpẹ́ fọlọ́run alhamdulilayi jazakumullahu khairan. èyí táwọn tọ́mọ̀ ọmọ Markaz nìyẹn gbogbo bí tó ká dẹ̀dẹ̀ wá fẹ́ dúró tán ni pé Markaz làwọn táwọn àdàbí pọ̀ kọ́sọ́ bá wọn kọ́ promote legacy ṣe Kamaldeen ní tó kù wọ́n kù nìyẹn dúpẹ́ kọ́ máa tẹnu bọ́lẹ̀ kiri kọ́ máa fit politics ó bọ̀ kọ́ promote legacy ṣe Kamaldeen mo ti ní ọjọ́ kún kọ́ fún wọn wípé àdàbí ni mí ọjọ́ yẹn ò tí ì dé ọ̀rọ̀ tí mo sọ ń sìn yẹn ó fẹ́ gbé mi wọnú ẹ̀ ṣùgbọ́n mi ò kí ní sọ nítorí Kamilu kéré ọjọ́ tí bá ń rí àwọn àtúnṣe tí wọ́n bá ń ṣe ní àdàbí màá wá jáde màá sọ fún mo ṣe jẹ́ àdàbí fún wọn. irú oríire tí Mufasiru àgbà ìlú Ìlọrin Sàní Ṣéwù tí wọ́n ṣe irú oríire tí Ṣéwù Buhari ọmọ Musa ṣe bí mo ṣe ń ta yẹn láti máa yé wọn bracket yẹn lèmi náà wà. ẹ gbọ́ mo mọ̀ pé wá ti máa gbọ́ àní irú oríire tí Sàní Ṣéwù ṣe tí Ṣéwù Buhari ọmọ Musa ṣe bracket yẹn wà. mi ò wá ní sọ́kù bẹ́ẹ̀ lọ Ọlọ́run tó bá máa bá mi ṣe dáadáa. jọ̀wọ́ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tí àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatullahi.